A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu ni wọ́n tún ti yàn fún sáà ọdún kan mìíràn gẹ́gẹ́ bí alága àjọ ECOWAS fún àwọn olórí àti aláṣẹ orílẹ̀-èdè. Tinubu tí ó yẹ kí sáà rẹ̀ tẹnubẹ́po ní ọjọ́ 9 oṣù keje ọdún 2024 ní ẹgbẹ́ àwọn olórí orílẹ̀-èdè tún jọ gbìmọ̀ yàn sípò níbi ìpàdé ẹlẹ́ẹ̀karùndínláàádọ́rin tí ó wáyé lánàá ní ilé agbára ìlú Àbújá. Níbi ọ̀rọ̀ àkọ́sọ rẹ̀ ni Tinubu ti sọ wípé òun gbà láti tẹ̀síwájú nínú ìgbìyànjú àti sìn pẹ̀lú tọkùnrin tóbìnrin tí wọ́n jọ wà nínú ìrìnàjò ìjọba tiwantiwa fún ìdàgbàsókè àti láti ṣe ìgbélárugẹ àṣà ìjọba tiwantiwa tí wọ́n jogún bá. Èyí ń wáyé bí adarí gbogbogbò àná fún ìgbìmọ̀ ìpolongo ìbò ààrẹ ẹgbẹ́ òṣèlú Labour, Dókítà Doyin Òkúpẹ̀, ṣe ń fi ìkíni kú oríire ránṣẹ́ sí ààrẹ Tinubu lórí bí wọ́n ṣe tún un yàn gẹ́gẹ́ bí alága àjọ ECOWAS. Nínú àtẹ̀jáde ni Òkúpẹ̀ ti kọ wípé ó ṣòro fún òun láti gbàgbọ́ wípé àyànmọ́ ni fún ààrẹ Tinubu láti di olórí lórílẹ̀-èdè àti ní ẹkùn àgbáyé láàrin ìṣòro àti ìyà tí orílẹ̀-èdè ń dojúkọ, ṣùgbọ́n òun gbà á ládùúrà kí Ọlọ́run fún un ní òye láti ṣe àṣeyọrí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Òkúpẹ̀, ó ní ó jẹ́ ojúṣe Tinubu láti dá adarí orílẹ̀-èdè Mali, Burkina Faso àti Niger padà sí àjọ ECOWAS. Ó ní ó jẹ́ ojúṣe láti làjà pẹ̀lú ilẹ̀ Nàìjíríà àti ilẹ̀ olómìnira Niger. Òkúpẹ̀ wá gba Tinubu ní ìmọ̀ràn kí ó gba àtìlẹ́yìn ààrẹ àná Muhammadu Buhari pẹ̀lú àwọn tó nífọ̀n léèékánná adarí ní ẹkùn àríwá tí wọ́n ní àjọṣepọ̀ tó múnádóko pẹ̀lú Niger. Bákan náà ni gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún náà fi ìkíni kú oríire ránṣẹ́ sí ààrẹ Tinubu lórí àtúnyàn rẹ̀ gẹ́gẹ́ bí alága àjọ ECOWAS. Abíọ́dún ní àtúnyàn Tinubu ṣe àfihàn iṣẹ́ rere rẹ̀ gẹ́gẹ́ bí adarí orílẹ̀-èdè Nàìjíríà. Ó fi kún un wípé èyí jẹ́ àpẹẹrẹ ìgbẹ́kẹ̀lé tí wọ́n ní nínú Tinubu gẹ́gẹ́ bí adarí àjọ ECOWAS. Abíọ́dún gbóríyìn fún ààrẹ Tinubu lórí bí ó ṣe yanjú ìdìtẹ̀gbàjọba ní orílẹ̀-èdè mẹ́ta tí ìbá yọrí sí rògbòdìyàn ńlá. Ó ní lábẹ́ ìṣèjọba Tinubu, àjọ ECOWAS ṣe àṣeyọrí tí ó ṣe gbòógì lórí ètò ọrọ̀ ajé, ìgbélárugẹ àlàáfíà àti ààbò pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ láàrin ẹgbẹ́ àjọ ECOWAS. Ó wá ké sí gbogbo ẹgbẹ́ àjọ ECOWAS kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ láti túbọ̀ ṣe ìgbélárugẹ àjọ ECOWAS. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ó tún ti ń rúgbó bọ̀, ọ̀wọ́n gógó epo bẹtiró tún ti ń gbáradì bí àwọn iléeṣẹ́ aládàáni kan ní ìpínlẹ̀ Èkó àti ibòmíràn lórílẹ̀-èdè ṣe fi owó kún owó jálá epo látorí ₦630 sí ₦720. Èyí ń wáyé bí ọ̀wọ́n gógó ṣe gbilẹ̀ sí ní ìlú Àbújá lánàá àti agbègbè tí àwọn ilé epo kan ń ta jálá epo ní ₦900. Ìròyìn jábọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ilé epo ní ìpínlẹ̀ Èkó, Ògùn àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan kò ní epo ní ìpamọ́ mọ́ látàrí wípé wọ́n kọ̀ láti ra epo tí ó gbówó lórí láti ọ̀dọ̀ àwọn aládàáni private depot. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn akọ̀ròyìn lánàá ní igbákejì ààrẹ gbogbogbò fún ẹgbẹ́ alágbàtà epo lórílẹ̀-èdè IPMAN Ahmed Fashola sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ilé epo kò ṣí nítorí wọn kò ní epo nínú àgbá. Ó ní iléeṣẹ́ elépo NNPCL ní kí ó wá ṣàlàyé fún ọmọ orílẹ̀-èdè ohun tí ó ń ṣẹlẹ̀ tí kò fi sí epo. Ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn alágbàtà epo kò ní agbára láti ra epo tí àwọn aládàáni ń tà nítorí bí wọ́n bá ra epo ní ₦720, èló ni wọ́n fẹ́ tà á kí wọ́n tó san owó ọkọ̀ pẹ̀lú àwọn ìnáwó mìíràn. Owó rẹ̀ á ti ga ju ara lọ láti tà. Ìdí nìyí tí ọ̀pọ̀ wọn fi ti ilé epo pa. Fashola wá rọ ọmọ orílẹ̀-èdè kí wọ́n má kó ẹ̀mí sókè lórí ríra epo, kí wọ́n ra èyí tí wọ́n bá nílò kí ó lè tó rà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àlùfáà ìjọ Àgùdà
St. Raymond Catholic Church ní Damba, ìlú Gúúsù ìpínlẹ̀ Zamfara, Michael Sulaiman ti gba ìyọ̀ǹda kúrò ní àkàtà àwọn ajínigbé lẹ́yìn ọ̀sẹ̀ méjì. Nínú àtẹ̀jáde àná láti ọwọ́ adarí ìròyìn fún Catholic Diocese of Sokoto, Pascal Salifu, ni wọ́n ti ṣe ìkéde yìí. Níbẹ̀ ni wọ́n ti rọ ará ìlú kí wọ́n máa ṣe ìrántí rẹ̀ nínú àdúrà bí ó ti bẹ̀rẹ̀ ìrìnàjò ìmúláradá. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Yasid Abubakar náà fìdí ẹ̀ múlẹ̀ wípé lótìítọ́ ni wọ́n jí àlùfáà gbé ní ilé rẹ̀, àwọn sì dá ikọ̀ àkànṣe ọlọ́pàá síta láti rí i wípé wọ́n gba ìyọ̀ǹda láì fi ara pa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn iléeṣẹ́ tó ń pèsè ọtí brewery industry ni wọ́n ń dojúkọ ìṣòro bí ohun èlò lórílẹ̀-èdè ṣe gbówó lórí gọbọi. Àwọn tí ọ̀rọ̀ kàn sọ wípé ìpèníjà tí àwọn ń dojúkọ láti rí sorghum, wheat àti àwọn ohun èlò mìíràn kì í ṣe kèremí látàrí ọ̀wọ́ngógó àti ìṣòro ààbò lórí ètò ọ̀gbìn jákèjádò orílẹ̀-èdè. Àwọn olùpèsè ọtí ni wọ́n gùn lé àti máa ra ohun èlò lórílẹ̀-èdè kí àdínkù lè bá owó níná lórí okòòwò látàrí pàṣípààrọ̀ owó tó lọ sókè pẹ̀lú owó ìrìnnà import duty. Ṣùgbọ́n ìgbésẹ̀ yìí ti wá ń nira. Àwọn ọ̀jọ̀gbọ́n ní èyí lè mú wọn padà sídìí kíkó àwọn ohun èlò wọ̀nyí wọlé láti òkè òkun, kò ní fi ṣe bí pàṣípààrọ̀ owó ṣe lè le tó. Lára àwọn iléeṣẹ́ tí ìṣòro yìí ti ní ipa jù láti rí Nigerian Brewery PLC, Guinness Nigeria PLC, International Breweries PLC àti Champion Breweries PLC. Nígbà tí yóò ń fèsì lórí ìdojúkọ yìí, alága iléeṣẹ́ Dangote Alhaji Aliko Dangote ké gbàjarè lórí àlékún owó 30% nínú 30% tí ó wáyé látàrí òfin owó Monetary Policy Rate (MPR) láti ọ̀dọ̀ CBN. Ó ní èyí lè ṣe àkóbá ńlá fún okòòwò lórílẹ̀-èdè nítorí ọ̀pọ̀ àwọn iléeṣẹ́ ni kò ní agbára rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Òpin ọ̀sẹ̀ tí ó kọjá ní Ààrẹ Bọ́lá Tinubu ṣe àgbékalẹ̀ àmì ìdálọ́lá fún adarí gbogbogbò Comptroller General fún àjọ aṣọ́bodè Nigerian Customs Service (NCS), Adéwálé Adéníyì, lẹ́yìn àṣeyọrí rẹ̀ lẹ́nu iṣẹ́ tí ó mú àlékún owó wọ àpò ìjọba. Àmì ẹ̀yẹ Outstanding Revenue Collection ni wọ́n fi ta Adéníyì lọ́rẹ níbi ayẹyẹ Nigeria Excellence Award in Public Service tí ó wáyé ní gbọ̀ngàn Banquet Hall, ilé agbára ìlú Àbújá. Wọ́n ṣe ìdánimọ̀ ìgbìyànjú Adéníyì láti ìgbà tí ó ti gba ipò nínú oṣù kẹfà ọdún 2023. Tinubu tí igbákejì rẹ̀ Kashim Shettima ṣe aṣojú tẹnumọ́ wípé àmì ìdálọ́lá yìí wà fún àṣà ìdánimọ̀ àti èrè lẹ́nu iṣẹ́ ìjọba. Ó ní ìdánimọ̀ yìí wáyé gẹ́gẹ́ bí ìpèníjà láti túbọ̀ tẹra mọ́ṣẹ́ kí orílẹ̀-èdè lè túbọ̀ máa fi yangàn àti láti mú kí àwọn òṣìṣẹ́ ìjọba yòókù kọ́ ẹ̀kọ́ lẹ́nu iṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.